ṣẹlẹ̀ sí Délé Odùlé tó fi lọ béèrè iye tí wọ́n ń ta pósí fún ara rẹ̀? Ìdí abájọ rèé. Àgbà ọ̀jẹ̀ òṣèré orí ìtàgé Délé Odùlé ti ṣàlàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó mọ̀ ṣe wípé òun ti lọ ná pósí fún ara òun rí nígbà tí gbogbo nǹkan dojúrú fóun. Gbajúgbajà òṣèré náà sọ pé òun máa gbé ìgbésẹ̀ yìí lẹ́yìn tí ọ̀rọ̀ ayé òun kò mọ̀ yé òun mọ́. Ó ní òun lọ béèrè iye tí wọ́n ń ta pósí lágbègbè kan nílùú Abẹ́òkúta lẹ́yìn tó ń pinnu láti gba ẹ̀mí ara òun. Ọ̀gbẹ́ni Délé Odùlé wá sọ wípé òun máa ṣe eléyìí kí àwọn èèyàn má bàa lè máa fi òun ṣe yẹ̀yẹ́. Ọ̀rọ̀ ara mi kò yé mi mọ́ nígbà náà, mi ò sì ní ìgbàgbọ́ wípé mo lè làlùyọ mọ́ lẹ́nu iṣẹ́ mi. Àwọn èèyàn bíi Ọláìyá Igwe ó mọ̀ nípa ọ̀rọ̀ tí mò ń sọ yìí torí a jọ dé ibẹ̀ ni. Ọláìyá bú sẹ́kún nígbà tí ó bá mi dé ibi tí mo ti lọ béèrè iye tí wọ́n ń ta pósí ní Abẹ́òkúta. Àárẹ̀ kò ṣe mí, mi ò kàn gbàgbọ́ pé mo lè làlùyọ mọ́ láyé ni o. Gbogbo rẹ̀ ti sú mi torí gbogbo àwọn tí a jọ lọ sí ilé ẹ̀kọ́ olùkọ́ni grade 2 ń ló ti di ọ̀gá lẹ́nu iṣẹ́ wọn. Odùlé ló sọ bẹ́ẹ̀. Gbajúgbajà òṣèré náà ó mọ̀ tó sọ nípa bí ọmọ ọkùnrin rẹ̀ kan bó ṣe ṣe àìsàn tí òun sì bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri láti wá ìwòsàn. Odùlé sọ wípé níṣe ni àwọn ń gbé ọmọ náà láti ilé ìwòsàn kan sí òmíràn tó fi mọ́ ilé ìwòsàn UCH nílùú Ìbàdàn. Ìlúmọ̀ọ́ká òṣèré náà ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìṣòro tóun ní yìí ìmọ̀ ló mà jẹ́ kí oríṣiríṣi àáfàá, pásítọ̀ àtàwọn babaláwo kí wọ́n máa wọlé sóun lára. Oríṣiríṣi ìmọ̀ràn ni wọ́n máa ń fún mi. Báwọn kan ṣe ń sọ pé ká gbé ọmọ náà lọ sí orí òkè, làwọn míín sọ wípé káwọn àáfàá kí wọ́n ṣe àǹtú fún un kó lè gbádùn. Bákan náà làwọn aláwo wọ́n máa ń sọ wípé tí a bá ṣe ìrúbọ fún ọmọ náà yóò máa gbádùn. Gbogbo nǹkan tí wọ́n sọ yìí ó ní mo ṣe pátápátá. Délé Odùlé sọ pé aláwo kan lẹ́gbẹ̀ẹ́ Ìjẹ̀bú Igbó ìmọ̀ ló mà sọ fóun pé káwọn lọ dín àkàrà igba àti ẹyọ kan láti fi ṣe sàrà fáwọn èèyàn kí ọmọ náà kó lè gbádùn. Àmọ́ ó ní èèwọ̀ tó wà níbẹ̀ ni pé àkàrà méjì tí wọ́n bá kọ́kọ́ dín ó gbọ́dọ̀ sopọ̀, bí bẹ́ẹ̀ kọ́ ọmọ náà rèé kò lè yè. Gbajúmọ̀ òṣèré náà ni ọ̀rọ̀ ọ̀hún ó má dàbí ẹni pé wọ́n ti kéde ikú ọmọ òun ni. Ó ní ọ̀rọ̀ náà túmọ̀ sí pé wọ́n ti dájọ́ ikú ọmọ òun torí tí àkàrà méjì náà kò bá sopọ̀ ikú ti dé. Ìlúmọ̀ọ́ká òṣèré náà wá sọ pé Ọlọ́run nìkan ń ló lágbára, wípé nǹkan tí Elédùà bá ti sọ pé ó máa ṣẹlẹ̀ nìkan òun ni yóò ṣẹlẹ̀ sí ẹ̀dá nínú ayé. Délé Odùlé ń ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè mọ̀ àwọn ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. A kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run mi Elédùmarè yóò gbàdúrà èmi àti yín. Àmín.